aláàjì ló kọ́kọ́ ní wípé àwọn bàbá wa dé àwọn àlejò kọ̀ọ̀kan ti wá wọ́n lè ti support bàbá Charles àti níwọ̀n bá káàṣì jẹ́ tàbí fún bàbá tí ó wá. So I invite Pastor Elijah Ayọ̀délé Elijah wọ́n fún bàbá wọ́n lè ti 500,000 fún bàbá wọ́n dẹ̀ ní lóṣooṣù pẹ̀lú àmì ọdún tó kù tí bàbá máa lò láyé àwọn ọmọ máa fún ọ ní 100,000 naira ní every month pẹ̀lú foodstuff every month. Pampan support ní 250,000 naira. Àbẹ̀sọ̀ wípé kì í ṣe àwọn nìkan gbogbo àwọn àgbààgbà tó kù àti instruct the national secretary láti profile gbogbo àgbààgbà tó tó ṣèrè Yorùbá. Bí wọ́n ṣe pọ̀ tó, we continue to take good care of them because they are the pathfinders. Àwọn ni wọ́n bu ẹgbẹ́ kànga tí gbogbo akáwọn bu omi yẹn lò nínú ẹ̀. We continue to do our best títí tí a máa fi dé ilẹ̀ lérí tí a lọ. Kábíyèsí Ọbádá wọ́n fún bàbá ní 1 plot of land ní Ọbádá. Wọ́n wá ní ká fi kọ́ họ́ọ̀lù lórúkọ wọn. Àbílẹ̀kọ̀fẹ́ lórúkọ bàbá so that ìyẹn á immortalize orúkọ wọn. Ààrẹ tó máa mú change díẹ̀díẹ̀ jáde. We do that by the special grace of God. Gbogbo àwọn ìkúta rẹ̀ support wọn àti fún ọdún àkáǹtì wọn. Ọlọ́wọ́ bá jẹ́ kí gbogbo iná ọ̀tẹ̀ tó bọ̀ dàgbà. So tí bàbá bá bẹ̀rẹ̀ lónìí, gẹ́gẹ́ bí òwe tí ó pa lẹ́ẹ̀kan, ẹni tó lọ sí ẹ̀gbẹ́ yìí ó tó mú àbúrò ẹ̀ dání. So presence àwọn leaders àwọn fathers wa lónìí, ó jẹ́ kó tó jẹ́ nǹkan òwúrí fún wa, wípé iṣẹ́ pọ̀ fún wa láti ṣe. Ọlọ́run á dẹ̀ bá wa ṣe lágbára Ọlọ́run náà. Thank you. So kí n tó hand over microphone fún MC wa, Alhaji Lukman Ẹ̀bùnlóye, the king of theatre. Pampan mo fi àsìkò kí àwọn dájú mi, àwọn aṣáájú mi, àwọn bàbá mi. Èmi ò ní ohun kú lọ́dọ̀ yín o, bàbá lè mí ní. Dájú mi ní Fúdékìlá ní lè ní ohun kú. Bẹ́ẹ̀ ni torí pé èdè bàbá lọ́mọ bá ti dé. À ń tẹ̀lé wọn ní kọ́nà máa pa gbogbo ẹ̀yìn aṣíwájú pátápátá fọwọ́ ẹni kú báyìí. Mo ń fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti dúpẹ́ lọ́wọ́ pírẹsidẹ́ǹtì Tampan. Ìmọ̀lẹ́ ọmọ ọba ẹni ká ló bí kọ́ púpọ̀ náà pírẹsidẹ́ǹtì àwọn máa ń sọ pé ọmọ ọba kìíní kan ọmọ tẹ Abọ́lájí Amúṣàn ọmọ ọ̀ńtà. Mo ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín láti ṣe iṣẹ́ ribiribi láti bí àwọn aṣíwájú wọ̀nyí wá síbí. Gẹ́gẹ́ bí òwe tẹ pa pé ìwọ tó bá fẹ́ ṣe kíní kan sínú ẹ̀gbọ́n fáṣíwájú ẹ̀ má bùrú ẹ̀ dání kí ọlọ́run lè mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Nígbà tẹ́ lè ṣe ogógó ilé ìdájúdájú rẹ̀ fi foundation tó dá sílẹ̀. Ọlọ́run ní kẹ́kẹ́ yìí náà dàgbà yẹn. Gbogbo àwọn èèyàn tí wọ́n ti náwó sí àwọn bàbá wa, mo dúpẹ́ lọ́wọ́ wọn, wọ́n ṣe púpọ̀. Gẹ́gẹ́ bí ọmọ wọn Òtòlò Musibau sódì mú ló kọ́ ìwé níṣẹ́. Òtòlò ọ̀fẹ́ balance kì í ṣe tèpo tó kọ́la o, ká lè sọ̀rọ̀ kálá tèpo tó kọ́la ọ̀rẹ́ ni wá. Ọ̀tá tèmi ó ti fi ikú ṣàgbà Ṣàtolúmọ fún ara wọn, ó ti fi gbogbo ikú ṣàgbà àwọn aṣíwájú àwọn ọ̀gá wọn náà jókòó yìí. So inú mi dùn and màá bá sọ briefly pẹ̀lú nǹkan tí bàbá wa dé tí wọ́n sọ. I want to announce the arrival of the former president of Tampan to the event. Can we please be on our stand as we receive our former president, Ọ̀túnba Bọ́lájí Amúṣàn, láti to the inauguration of the new executive council of Ogun State Chapter of our state of Tampan, Ogun State Chapter. Thank you. Everybody knows
Mr. Latin.